bàbá mi Muideen Bello àti bàbá mi Sheikh Ajara, mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi kí yín ẹ̀yin bàbá mo kí yín, mo wá fi tara yín kí gbogbo àwọn àfáà ńláńlá tó wà lórí ìjókòó yìí àti gbogbo àwọn jọ̀mọ́ tó wà níbí lọ́sàn-án yìí. Mo kí yín tilétilé, mo dẹ̀ kí yín wípé a kú oríire yìí tá ń ṣe lénìí fún ọmọ wa, fún ẹ̀gbọ́n wa, fún àbúrò wa Sheikh àmì Ọlọ́run. Mo dúpẹ́ torí wípé nígbà tí wọ́n pè mí wípé èmi ni alága program yìí, gbogbo nǹkan ni mò ń dọ́gbọ́n yọ́lẹ̀, ṣùgbọ́n fún ìdí méjì pàtàkì mo ní mi ò lè yẹlé yìí lẹ̀. Ìdí rèé tí mo fi gbà láti jẹ alága ọjọ́ èní. Ìkíní nínú ẹ̀, Sheikh àmì Ọlọ́run ó jẹ́ èèyàn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí, èèyàn tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí ni wọ́n rí mi wọ́n rí mi, àdúrà ní ràì. Gbogbo nǹkan tó bá dẹ̀ ti jọmọ́ Yayi ẹ máa rí wọn bẹ́ẹ̀ ni. Wọ́n rí mi wọ́n rí mi, wọ́n gbà láti ṣe ni. Nígbà tó wá ní wọ́n ń ṣí ilé Ọlọ́run léni, àárọ̀ yìí ni mo dé láti Àbújá. Mo ní torí wípé mo gbọ́dọ̀ wà níbí, mo gbọ́dọ̀ darapọ̀ mọ́ yín. Nígbà tí mo kàn ń bọ̀, mọ́tò tí mo gbé ó develop fault. Nígbà tá a ti dé ìdajì ọ̀nà, mo ní láti tán padà ní kó lọ gbé mi wá. Mo mọ̀ pé rọ́lẹ̀ ṣùn pa, mo gbọ́dọ̀ wà níbí ilé ni. Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run, mo dúpẹ́ fọ́lọ́run pé mo wà part of the history making of opening the Ayatullahi Mosque and Islamic College. I am very happy to be part of you. Having said that, ìdíkejì pàtàkì rèé, mo mọ̀ pé orí ọ̀fẹ́ rèé láti pàdé àwọn èèyàn ńlá, àwọn èèyàn Ọlọ́run tó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tó lọ́run dẹ̀ ń gbàdúrà àwọn lójú méjèèjì. Mo rí wípé gbogbo àǹfààní tá a bá ti rí láti lè darapọ̀ mọ́rú ìjókòó báyìí, oore àti nǹkan tó tẹ̀lé ó jùrú ìjókòó mi tó lè lọ darapọ̀ mọ́. Bí o lọ marriage àbò lọ party àbò lọ bìkan ni, nítorí mọ̀ pé léyìí kò ṣe pé mo wá lásán, mọ̀ pé màá mú nǹkan dáadáa kúrò níbẹ̀ tó jẹ́ àdúrà. Mo dẹ̀ mọ̀ pé gbogbo èyí tẹ́ bá wí lẹ́ni gẹ́gẹ́ bí àdúrà, Ọlọ́run á mú lọlé àṣẹ, Ọlọ́run á gbà bẹ́ẹ̀, Ọlọ́run á ṣe bẹ́ẹ̀. Lágbára Ọlọ́run, mo sọ fún brọ́dà mi nítorí wọ́n fi nǹkan kan dá mi lọ́lá nínú ilé ìjọsìn yìí. Nígbà tí mo débẹ̀, mo rí wípé kò ń ṣe nǹkan tó jẹ́ pé mo nírètí àbí mo expect, but I was surprised to see that my name was written in black and white. Wọ́n dẹ̀ name it after me. Mo dẹ̀ dúpẹ́ fọ́lọ́run nítorí pé eléyìí tẹ́ ṣe yìí ó jọ mí lójú. Mo dẹ̀ wá fi ń sọ fún yín pé nínú dáadáa tọ́lọ́run máa ṣe, eléyìí ló kéré jù nú ẹ̀. Eléyìí ló kéré jù nú ẹ̀. Àmín. Kò jẹ́ pé bóyá a fẹ́ ṣe nǹkan kan níbẹ̀ ó ti parí, ó ti yanjú. Kò ṣe pé nǹkan tá a bá ṣe léyìí àlékún ni. A dẹ̀ máa ṣe nítorí Sheikh àmì Ọlọ́run èèyàn mi ni. Masha Allah. Èyí tí mo dẹ̀ bá ń ṣe lénìí, mo ṣe nítorí èèyàn kan tó nítorí pé ìfẹ́ tí mo ní sí wọn ni. Lágbára Ọlọ́run ìfẹ́ náà ò dẹ̀ ní kú. Àmín. Èyí tẹ̀yin náà ní sí mi kò ní kú. Àmín. Nítorí pé kí n tó tiẹ̀ di pé mo ní mo tiẹ̀ wá sógun state àbí mo wá láti wá ṣe nǹkan kan lèmi àti Alhaji Sheikh àmì Ọlọ́run ti wà. So wípé mo dé yìí, mo dé ni, mo dẹ̀ mọ̀ pé lágbára Ọlọ́run, Ọlọ́run ní dójú ti gbogbo wa. Àmín. Ọlọ́run ní fi wálẹ̀. Àmín. Ọlọ́run á dúró tì wá. Àmín. Mo wá kí gbogbo ẹ̀yin jọmọ́ tó wà ń bì, lágbára Ọlọ́run gbogbo ìrógbọ ọkàn yín Ọlọ́run á mú lọlé àṣẹ. Àmín. Eléyìí tá à ń bá Sheikh ṣe lé ní Ọlọ́run á tún ṣe ètò jù bẹ́ẹ̀ fún gbogbo wa o. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan ni. Sheikh ti fi nǹkan kan hàn mí tọ́lá àwọn fẹ́ jẹ́ kí n dá sí. Mo dẹ̀ ti sọ fún wọn wípé màá dá sí. Mi ní dá sí díẹ̀, màá dá sí gidi gan ni o. Àmín. Màá dá sí gidi gan. Allahu Akbar.
Jẹ́ nítorí àwọn amóhùnmáwòrán tó gbé kinní sókè yìí mi ò ní lè dárúkọ nǹkan kan nítorí bí tó ṣe ń wò mí wọ́n á gbé wọ́n á dẹ̀ bẹ̀rẹ̀ sọ pé Yayi ti ṣe báyìí Yayi ti ṣe báyìí ẹ dẹ̀ mọ̀ pé olóṣèlú ni wá public servant ni wá a gbọ́dọ̀ ṣọ́ra ṣùgbọ́n lórí ìdúró yìí náà ni màá ti sọ fún sheik àmì Ọlọ́run kan tí mo fẹ́ ṣe kò ń ṣe pé lọ kábọ̀ mi ìbára náà ṣẹ̀kẹ́yìn bàbá mi gbọ́ o bẹ́ẹ̀ máa sọ fún wọn nítorí pé mi ò lè sọ ní gbangba by virtue of the office which I'm occupying ẹni tó bá dẹ̀ ń ṣòfin kò gbọ́dọ̀ rúfin so òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mo dúpẹ́ gan. ẹgbẹ́ Ọlọ́run tóbi gan ni ó. Allahu Akbar. báwo ìgbọ́ Ọlọ́run tóbi yóò tó gángan. Allahu Akbar. ẹ tún bá ń gbọ́ Ọlọ́run tóbi gan. Allahu Akbar. Adeola ṣe bẹbẹ Yayi ṣe bẹbẹ àdìsọ àwa la mọ̀. Insha Allah. ẹ kàn máa bá mi yin Ọlọ́run lára Yayi. Ọlọ́run ló ní kéèyàn ó ti rówó rí ìbámu yìí lẹ̀ ń bí nísìnyí. La ilaha illallah. ìbámu fọ̀nkìtì wọ́n pè kí ni sí ọjọ́ pé owó ni. bàbá mi sẹ́nétọ̀ fẹ́ tọrọ àyè ohun tí wọ́n máa fún ẹ̀yin bàbá méjèèjì tẹ síwájú wọn ó débẹ̀ ṣe nísìn ṣùgbọ́n wọn nígbà táwọn ń sọ̀rọ̀ táwọn wòkè mo sọ fún wọn pé tẹ́rítírì àwọn àfáà nìkan ni ohun tí wọ́n fún yín ó máa débẹ̀ nísìn àtún ní announce ṣùgbọ́n wọ́n ti ṣe general lọ́tọ̀ great two individual Yayi ló máa ṣe nǹkan wọn sìn wọ́n fẹ́ tèkì àyè láti máa lọ mo wá kọ̀ fún wọn wípé bó ṣe ìṣẹ́jú mẹ́wàá wọ́n gbọ́dọ̀ gbọ́ nínú wáàsí bàbá Àjàní Bello then after he can leave even if it is 10 minutes he must hear from your beautiful speech. Bàbá ṣe ẹ gbà bẹ́ẹ̀ fún mi bàbá Muyideen Bello ẹ máa sọwọ́ kan báyìí tí inú yín bá dùn sí yàn ẹ ṣe é sí mi ẹ ṣe é sí mi Masha Allah. ẹ gbọ́dọ̀ tóbi o. Allahu Akbar. ọlá bí bàbá ti ṣe ọwọ́ yẹn látọ̀run wá dérí ilẹ̀ torí ẹni àṣẹ ni ìmọ́lẹ̀ làwọn bàbá tájú kọ ẹ̀. Masha Allah. Yayi gbogbo ohun tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run á fi ta yín lọ́rẹ. Àmín. léyìí tẹ́ ẹ tún ṣe ń bí lónìí Yayi ẹ ní fọjọ́ kan béèrè lọ́dọ̀ Ọlọ́run pé òun dà kọ́lọ́run má dà yín lóhùn. Àmín. ojoojúmọ́ ayé nínú kẹ́ àti ìbùkún Ọlọ́run lẹ́tí máa bẹ. Àmín. ṣé wá rí gbogbo àwọn distinguished honourables tó wà níbí honourable Salako honourable Ibrahim Sahara gbogbo kálukú tó sà wá lápapọ̀ àbáwo mo tún rí honourable Polam honourable Adeyemi I saw some people also there ngbà tá n bọ̀ honourable Salami gbogbo yín honourable Adéjàre ọ̀dọ́ yín náà láti jọ pàdé 2016 ìjọta wá ṣe pati ọdún pẹ̀lú Adéjàre ẹ ṣé gan honourable God bless you. Amen. God bless you. Amen. ohun tó bá tún kù láàrin mi àti yín a máa ṣe o Yayi ti ṣe nǹkan o ẹ̀yin náà ẹ̀mí mo kọ ibi báyìí ni honourable Salako àwọn náà kọ́fà Salami rada àwọn náà kọ́fà constituency yìí àwọn Salako náà tà làwọn ò débí honourable ẹ̀ ní sunkún alámúná sira kan fún Yayi Ayatullahi Kursiu lẹ́yìn ẹ̀ Yayi ẹ̀yin nu Ọlọ́run nu ẹ̀yin ẹ̀ kà tẹ́wọ́ gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ẹ máa sọ ẹ wá jókòó 10 minutes kí bàbá bẹ̀rẹ̀ wá sí bẹ́ẹ̀ bá tiẹ̀ máa lọ bàbá yẹn 74 years ní tí wọ́n ti fi ṣe wá sí. Allahu Akbar. Muyideen Bello ọ̀yà alámúná sira kan. Bismillahir Rahmanir Rahim. ẹ máa tọrọ Alam tẹ́lẹ̀. nashrah laka sadrak wa wada'na 'anka wizrak Allahu Akbar. alladhi anqadha dhahrak wa rafa'na. ìyá mi àti bàbá mi dúpẹ́ lọ́wọ́ Yayi o yusra. ìyàwó mi dúpẹ́ lọ́wọ́ Yayi o àwọn ẹbí mi wọ́n dúpẹ́ lọ́wọ́ Yayi o gbogbo ọmọ ìjọ mi dúpẹ́ lọ́wọ́ Yayi o illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man dhal ladhi yashfa'u indahu illa bi idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum ولا يحيطون بشيء من علمه إلا بما بما شاء. شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي ìlú العظيم. Kìsí lápapọ̀ wọ́n dúpẹ́ fún Yayi o Allahu Akbar mẹ́ta kí distinguished jókòó ẹ gbọ́ wá sí bàbá ẹ̀yin ajá ní bàbá ẹ máa bọ̀ ẹ̀yin máa ṣe sẹ́nétọ̀ máa wá bá bàbá fúnra wọn wọ́n á ṣètò sòtọ̀hún yẹn kọ́ máa bọ̀ lórí tébù mi. Thank you so very much sir. Distinguished ẹ lọ jókòó bàbá mi àgbà ẹ máa bọ̀ tàwọn ẹ ti yanjú wọn ok ọ̀ya tọ̀hún yẹn dàtà agbẹ́sìnká
Next governor in Ogun State, inshallah. Inshallah. Yayi Nijo. Yayi Nijo. More blessing. I'm having inshallah. Kò ní bàjẹ́.